àṣeṣe túnṣe. ọlọ́jọ́ bí. àṣeṣe túnṣe. bí a bá ṣe yìí tán a ó ṣe mí sí. àṣeṣe túnṣe. àṣeṣe túnṣe. ọlọ́jọ́ bí máa gbọ́ o. àṣeṣe túnṣe. bá a bá ṣe yìí tán a ó ṣe mí sí. bẹ́ẹ̀ ni gba ọdún láyé ọdún kan ni ọlọ́jọ́ bí máa gbọ́ o. Mr. Ayọ̀bámi olówó orí ọkọ̀ àbọ̀lọ́rẹ́ bàbá àwọn olóríire ọmọ òpó múlẹ́rẹ́ ọmọjà lẹ́kàn ni ṣebí wọ́n lọ́mọ òpó róṣọ ọmọ òpó gbàjá òpó kan dúdú lọ sójú ogun kéèké tá a dídùn ni aṣọ lè dìde ènìyàn kì bá bọ́ṣọ sílẹ̀ bí ọ̀bọ ni kì bá rí ọ̀pọ̀ ènìyàn àjọ ìnàkí ni àǹbárẹ́ni tí ara rẹ̀ dí kókó àti èyí tára rẹ̀ so gbòdìgbòdì ọmọ òpó tí kò gbọ́ràn ẹ jẹ́ ká kọjú rẹ̀ sórù bí kò bá gbọ́ràn ẹ kọjú rẹ̀ síná bí kò bá tún gbọ́ràn ẹ rán lọ sójú ogun bí ó bá lè dé kí ó dé o ẹ̀yin lọmọ wọn nílùú Ọ̀yọ́ nílé Òpómúléró mọjà lẹ́kàn ẹ̀yin lọmọ arógun máma sá o ẹ̀yin lọmọ arógun máma sojo àgbóyàyà mọ́yà ìgbà ọdún láyé ọdún kan ni wàá ṣe bàbá àwọn ọmọ rẹ̀ ò ní fọwọ́ rẹ̀ gbọ́mọ sí wọn ò ní gbòkú ọmọ wá ká ọmọlé o wọn orí burúkú ò ní wá ọ 2 àṣírí rẹ̀ ò wá ní 2 3 ò ní tí 4 orí rẹ̀ ò ní fọ́ 5 ọfà yóò ní bá ọ 6 ẹ̀mí rẹ̀ ò ní 6 àwọn ọmọ rẹ̀ ò ní 6 iṣẹ́ rẹ̀ ò ní 6 gbogbo ohun tó mínú ayé rẹ̀ ò ní 6 o aya rẹ̀ ò ní dáya láya ọmọ rẹ̀ ò ní dọmọ ọlọ́mọ iṣẹ́ rẹ̀ ò ní díṣẹ́ mọ́ ọ lọ́wọ́ o ò ní tẹ́ lọ́dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ torí tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́ ojúmọ́ ò ní mọ́ kí balùwẹ̀ mọ̀mọ́ mú mi ire ayé lọ́jọ́ gbogbo ire níwájú ire lẹ́yìn o ire gbogbo kó máa jẹ́ tìyẹ ò ní dàgbà ya ò ní dàgbà òṣì o ayé ò wá ní gbẹ́rù tàbí àmọ́ kì í tú wá ká ọmọlé lọ́lá elédùà ọba happy birthday to you our daddy ìgbà ọdún láyé ọdún kan ni èmi náà ni mo súnmọ́ láṣàbí @ohun elédùmarè on Instagram happy birthday lélẹ́yìn bó ń sọ.